Africa Content TV.
tẹ̀mí náà sílẹ̀ ẹ bá wọn fa aláwọ̀ máa ní màá ń wọ̀ ẹ máa wọ́. torí pé tí bá ní ti ní kó lórí íńtánẹ́ẹ̀tì tí wọ́n bá ń bá ìròjà tí wọ́n fẹ́ ìjà ni wọ́n máa ń pè wọ́n aláwọ̀ máa ní màá ní ẹ máa ṣe jà kọ́mẹ́ǹtì ẹ ti ń bá wọn nìyẹn sí ilé mọ́nà òun aláwọ̀. ṣùgbọ́n tí ń bá fi tú wọn sílẹ̀ lásán èèyàn ìjáde tó ẹ̀kọ́ bá wọn bọ̀ ẹ mọ̀ pé tòun sí ilé mọ́nà ló máa ń yọ yé aláwọ̀ máa ní màá ní o iṣẹ́ náà bá ti rán yín o ẹ ò gbọ́dọ̀ jẹ́ torí pé èmi tí wọ́n hàn níta òṣèré ni wọ́n tún tẹnu mọ́ èmi àti wọ́n hàn níta òṣèré ni. tí ń bá bọ̀ ọ̀gá ní lẹ́dùn mi lọ lọ́jọ́ orí mi sílẹ̀ mọ́nà ìyàlá o. nítorí aláwọ̀ máa ní màá kọ́ ṣe kọ́ mi kí epo ní kálukú bí ìjáde máa bá a dúró. wọ́n ní bọ̀ ọ̀gá ní tó bá jù lẹ́yìn aláwọ̀ máa ní màá yá nílé. nítorí pé bíbí rẹ̀ ò máa ṣàkóra rẹ̀ kúlé. bíbí rẹ̀ ò máa ṣàkóra rẹ̀ kúlé. àbá sọ fún mi máa máa sọ fún mi ìgbóná wí. wọ́n ní sáré ìdí ìsàtò ìkúlé ilé láti ń kọ́ ẹ̀ṣọ́ ìjọ. ìbára mọ̀ ní kí n máa fún wọn lọ́wọ́ ìlọ́tọ̀. ìdẹ̀rẹ̀ àgbàlagbà tó máa fún wọn lọ́wọ́ sí wọn. respect is reciprocal ìdẹ́kúlé. torí ẹ̀ rékọ̀dù yìí ọdún ọmọ ti ṣe orúkọ ìjẹ́ special day tí mo ní 1983 lábẹ́rẹ́ eré fújì lọ tipẹ́tipẹ́ láti máa bọ̀ ìrìnàjò mi ló mẹ́rùn lálẹ́. bàbá wọ iye ọdún tí mo ṣe a sì máa lọ bí ọdún mẹ́wàá àbọ̀ ọdún mẹ́jọ. ẹ̀rọ ọdún tí mo ti lọ rí ìyẹn làwọn máa ní bàá ní òjì o bẹ́ẹ̀ bá ti òjì náà làwọn máa ní bàá nínú ilé yìí ni. oṣù wa jẹ́ oṣù ẹ̀jẹ̀ ìsìn yìí ó kúlẹ̀ bàbá jẹ́ ló wá tó jẹ́ tuntun létí yìí ẹ wá sọ pé ẹni ìkókó ni wọ́n bá rí ní òǹbẹ ní ìwádìí ìyẹn lẹ́rú. mi ò lẹ́ni ìwádìí mi kí bá ta àbẹ̀yìn mọ́. ìjẹ́ tí àdájú wàhálà ẹ̀ ṣe mọ́. ìta àti ṣe sẹ́yìn àti ṣe ká àti ṣe ìlérí méjì a máa kóra wọn wọ́n máa fọkàn ní ìyá wọn. ìtàkọ́ ṣe sílẹ̀ mọ́ náà kí lágbá níbẹ̀. ojú wa ti là gbogbo ayé ti ń lówó. ẹni àti fi iṣẹ́ wúyì ṣe dáadáa. gbogbo ètò pọ̀ ní pátápátá ni mo bọ̀ wọ́ fún àtọmọdé. Tẹ̀lé aláàtà òkúlé sílẹ̀ mọ́ ní òun yẹn lọ́wọ́. Èyí tó jẹ́ pé ẹ̀ ń wá content tẹ̀ máa lò lórí social media yìí sílẹ̀ mọ́ náà ní ẹ̀ ṣọ́ra o. Ẹ máa lọ jíṣẹ́ tó wọ́n wí. Ẹ máa lọ jíṣẹ́ dáná òkúlé sílẹ̀ mọ́ ní òun yẹn lọ́wọ́. Lórí mo mọ̀ kòkò sẹ́yìn náà yín jẹ́ aláwọ̀ máa ní bàyá Adékúnlé. Àwọn kọ̀lé ìgbín tí wọ́n ń gbọ́ mí wọn ò ní ọdí ojú rẹ́kọ́dù ní àkọ́kọ́ mo rí ní rẹ́kọ́dù ọkọ́ ní 1994 ìyẹn clear ó wá clear àlàó ò ní ọ̀sẹ̀ ẹ̀rí. ọdún tí mo bẹ̀rẹ̀ ilé mo ti sọ ti pẹ́ kì í ṣe pé ìgbà tí mo gbọ́ bẹ́ẹ̀ni kò fẹ́ ṣe ti ẹni mo mẹ́jọ tèmi. tó bá jẹ́ pé nígbà yẹn tí mo fẹ́ kọrin ìyẹn sì ni mo náà ní àlàó nínú àsìkò ló wáyé ẹ sọ pé nítorí ẹ ní bàbá dé 1983 abẹ́rẹ́ eré fújì wa tipẹ́tipẹ́ láti ń bàbọ̀ ìrìnàjò ìlú ẹ̀rọ dálé. àlàwọ̀ ẹgbẹ́ ní bàbá mi ò fẹ́ bínú mọ́ torí kò tiẹ̀ fẹ́ tó bá mi jà kúrẹ́ sílẹ̀ mọ́ òun ìlà tí ẹ fẹ́ jà fún náà. Kila abẹ́jà mọ́ra o, gbogbo òun lérè fújì, èyí ni kíkó dàgbọ̀ òkun lé.
yẹn kóra kọ̀ òkúlé wọ́n wá audience lórí platform fún ọ wọ́n wá gbogbo eléré fúdì gbogbo tẹ́yìn ṣe tẹ́yìn yàn tó yẹ kẹ́ ẹ̀ ti wà wẹ̀ nílẹ̀ sílé mọ́nà mi ọ̀la o òun ni wọ́n wá fi iṣẹ́ ìkọ́lẹ̀ ẹ̀kọ́ fi ń jẹun lọ wọ́n wá ń dà wọ́n á gbé fọ́tò ẹni ẹ̀kọ́ wọ́n á gbé kejì sí tí òjọra wọn sílé mọ́nà wọn máa fi bẹ̀rẹ̀ wọn ọmọ yọdún tí mo bẹ̀rẹ̀ mi ò lè sọ torí ẹni kọ́kọ́ ọ̀la ọdún sílé mọ́nà mi ọlọ́run nínú mi ìtẹ̀ ni mo fẹ́ sọ fún wọn nítorí pé bàbá àti Àjíbọ́lá wọ́n fẹ́ ṣe 40 years wọ́n ní mo ṣe rí bẹ́ẹ̀ wò bàbá níwálé ẹ̀rí bẹ́ẹ̀ lọ́pọ̀lọ́ yìí ṣe sọ bẹ́ẹ̀ orí tí mo ti kọjá sẹ́yìn tí mo tún wá fọkọ sún ni mọ́nà mi ti mọ pọ́n gbogbo ọ̀gbọ̀n ẹ wá bẹ́ẹ̀ lọ́mọ àtàwọn mọ́ta mọ́ iṣẹ́ bẹ́ẹ̀ yẹn lẹ́yìn ọ̀rọ̀ yìí ṣe kúlé. aláwọ̀ máa ní màá kẹ́ ṣọ́ra yín ẹ wá náà mí ìkẹ́ ìgbésà aláwọ̀ máa ní màá ní ẹ má gbé dáhùn tó wà bàrẹ̀ níwálé onígbèrè òkòdì wọn tó bẹ́ẹ̀ nílẹ̀ yìí o àti rábọ̀ ní àṣìṣe ni wọ́n lè má ṣe dáàbò àwọn